hallelujah ògo ni forúkọ Jésù lókè ọ̀run. Ẹ jọ̀ọ́ gbogbo ojú tó bá rí fídíò yìí ẹ bá mi share, ẹ share, ẹ jẹ́ kó lọ viral, ẹ share, ẹ jẹ́ kí Àgbàlá Gabriel kó rí, ẹ share, ẹ jẹ́ kí Pastor Taiwo Òjó kó rí. Àgbàlá Gabriel wá ń bí mo mọ̀ dúró di táìmù yìí kí tó jáde, ó lè gidi ni ẹ́, ó wà ń ṣòro kékeré, ó lè ńlá, ó ti gbó sínú ẹ̀ 419 ni ẹ́. Lady nígbà tí lady yẹn sọ̀rọ̀ tí fídíò yẹn trend, àwọn kan attack lady yẹn, I don't know, ní Nàìjíríà a ti máa wà too much emotional. Tábà ti rí pé àwọn kan tẹ́jọ́ pé a like èèyàn kan tó pé a ti like ẹni a ní fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀. I don't know why we are like that in Nigeria in particular. Tábà ti like èèyàn kẹ́ni ẹ bá kó máa ṣe kan tó wrong náà ẹ ní fẹ́ sọjú abẹ ní kò kẹ́dẹ̀ sọ tó jẹ́ òótọ́ ọ̀rọ̀. I don't know why we are like that. Bẹ́ẹ̀ ìjẹ́kọ́jẹ́ ìyọ́ wa pé ó ní kò sí ojú ìṣáájú níwájú Ọlọ́run. God is not a respecter of nobody. Ajá ò jẹ́ wòlíì o, ajá ò jẹ́ pastor, ajá ò jẹ́ apostle, ajá ò jẹ́ evangelist o, ajá ò jẹ́ rabbi o, ìkan náà níwájú Ọlọ́run. Ẹ̀yin olódodo Ọlọ́run máa gbé. Ìgbà tí lady yẹn ti ń sọ̀rọ̀ tó ti ń tú ọ̀rọ̀ yẹn, ẹ̀mí inú mi ń sọ wípé lady yìí ò tọ̀rọ̀ ló ń sọ, but people are attacking her. Ẹ wá wo ohun tó wá mú mi jáde fún fídíò yìí sí òun ni fídíò interview fídíò tí Àgbàlá Gabriel wá padà ṣe. Gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ìwọ Àgbàlá Gabriel. Wo damage control fídíò tó ṣe gbọ́rọ̀ burúkú lẹ́nu ojú òde tiẹ̀. I am ashamed of you. Nígbà tí ọ̀rọ̀ Muyideen tó ṣẹlẹ̀ mo jáde mo sọ̀rọ̀ pé you are so wrong. Kó máa gbá dọ̀tí létí. Ó dà pé ìgbà pé Muyideen ò mọ ohun tó ṣe. Àwọn tó rí pé mo sọ right, àwọn tó attack mi lórí ẹ̀. All because we love Àgbàlá Gabriel. Now ìdí tí ọ̀rọ̀ yìí fi wá kan Pastor Taiwo Òjó ni wípé Pastor Taiwo Òjó nígbà tọ́rọ̀ Muyideen ṣẹlẹ̀ ẹ jáde ẹni ẹ tó bá ti gòkè kò yẹ kó fà wálẹ̀ kò yẹ kó ṣe ẹ gbàdúrà fún ẹ embrace olè. Recently ẹ fún ní coaster ṣebí wòlíì ní ìsà ẹ rí pé ó lè ní ṣé ẹ rí pé ó ń dọwọ́ rú ṣé ẹ rí pé kò wá straight forward ni lórí foundation tó ń ṣe. Mo fi ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo fi Ọlọ́run tó dá mi mo fi ṣẹlẹ́rìí, mo fi Ọlọ́run Mósè Olúmọládé mo fi ṣẹlẹ́rìí. Nígbà tí ọ̀rọ̀ Muyideen ṣẹlẹ̀ tí mo jáde later mo wá gbàdúrà fúnra mi gẹ́gẹ́ bí wòlíì pé mo ti ẹ̀ fẹ́ mọ̀ báwo ni Àgbàlá Gabriel ṣe jẹ́ ń bá láàlá wípé Àgbàlá Gabriel o lóòótọ́ èmi Ọlọ́run mọ̀ ṣùgbọ́n àgàbàgebè ẹ ti pọ̀ jù oúnjẹ olè pé foundation tó ń ṣe yìí ó fi ń gbáyàn ni ó fi gbájú ẹ̀ ló fi ń ṣe. But tí n bá tún jáde padà ṣe fídíò ẹ̀mọ́ màdàgbà pé mo ní personal interest àbí mo ní personal interest lórí ẹ̀ mo ṣe pamọ́ra. Now Àgbàlá Gabriel hear this one. Olúwa ní kí n sọ fún eléyìí ohun Olúwa ni o. Pé tó o bá lọ jáwọ́ nínú àgàbàgebè ìwọlé tó ń wù yìí kọ́dún yóò tó parí ó tún máa ṣe ẹ̀sìn national ẹ̀sìn tó tún léjò lè lọ bẹ́ẹ̀ lológun àwọn ogun yìí o. Ṣé báwa náà ń ṣe foundation ọ̀tọ̀ lé lóun kọ́lé sínú ọgbà ẹ̀ ilé tó mọ̀ kó máa jogún ẹ̀ nísìnyí àwọn aláìsí wo station tọmọ yẹn wà gbọ́dọ̀ tó ń sọ èfi almost 800,000 fi dáná fi ṣe rice ẹ̀ gbé lọ sí hospital ó lè po sí mọ́tò ẹ̀ ó lè po sí mọ́tò àwọn protocol tó tẹ̀lé ẹni mẹ́rin mọ́tò bẹ́ẹ̀ lọ fẹ́ gbé aláìsàn lọ sí hospital aláìsàn tó fẹ́ lọ ṣe operation tó dá 6.something million tó wọ́n ṣe yìí lọ bí 11 million or there about owó ò tí ì pé o ti fowó ra epo ẹ ti fowó ń jèrè sí ẹ ti fowó ń jàmàlà ẹ lákàtàbílítì tó mú ọpọlọ dání gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ṣó yẹ kẹ́ máa jẹun tẹ́ yẹ kẹ́ wà náà àwẹ̀ ipe kí operation yẹn kó lè bọ́ sí ẹ̀yin mà tó náwó yàtọ̀ owó olówó tí wọ́n dá fún ẹ o wá ń gba owó yẹn lẹ́yìn lọ́wọ́ ẹmọ yẹn o ń gba lẹ́yìn o ní almost 800,000 wọ́n fi dáná o ní ojú òde ẹgbẹ̀ẹ́tì almost 800,000 wọ́n fi dáná ojú òde tiẹ̀ Àgbàlá Gabriel o lè gidi yẹn ẹ fi owó olówó ẹ fi ń jàmàlà ẹ fi ń jẹ rice ó ń repo sí mọ́tò ti tiẹ̀ ó ń repo sí kí ló tiẹ̀ tún ló ṣe wà Àgbàlá Gabriel tó lè fowó ara ẹ̀ repo sínú mọ́tò tẹ́fẹ́ gbé lọ hospital. Kò sí owó tó dá fún foundation mi rí
tí ìyẹn pé máa ń ná ju owó tí wọ́n dá lọ kọ̀tọ́ bẹ́ẹ̀ sọ pé ó ní gbogbo ẹ̀ṣẹ̀ òdodo láyé yìí ó ní ẹ̀ṣẹ̀ ni ló tẹ̀ fi orúkọ olúwa tẹ̀ fi ń gbá àwọn èèyàn wọ́n tẹ̀ fi ń dojú ti iṣẹ́ olúwa báyìí tẹ̀ fi orúkọ olúwa tẹ̀ fi ń gbá àwọn èèyàn olúwa ní pé tó o bá jáwọ́ ọdún yìí tó parí ó tún máa ṣe ẹ̀sìn tó lágbára ìyẹn ló farati wòlíì kan dẹ̀ wà wòlíì CAC ní olórúkọ gan omi ló ń wọ́n o olúwa sọ pé òkùnkùn gidi ni o ṣùgbọ́n eléyìí tá a bá fi mọ̀ pé olúwa lóhùn tí ẹ̀ dá mọ̀ mí òkùnkùn ni ṣùgbọ́n nítorí àwọn tó ń gba kádàrá ẹ̀ tó ń ba ayé ẹ̀jẹ̀ lórí ní kí n jáde báyìí o n kò fẹ́ fi òkùnkùn pẹ́ méjì tó mọ̀ ní káyìn omi ló ń wọ́n sórí àwọn èèyàn ẹ̀yin tẹ́ lọ tẹ́rí gbomi ẹ̀ ń drop àyànmọ́ yín ẹ̀ ń drop ògo yín síbẹ̀ ni o nítorí pé wòlíì ò lè yí padà nítorí pé ó ti jilẹ̀ ní òkùnkùn lórúkọ Jésù ti Násárẹ́tì mo gbàdúrà lórúkọ Jésù ti Násárẹ́tì ibi tó máa lọ tí ògo afẹ́ rámọ́ bẹ̀ ò ní lè lọ bẹ̀ lórúkọ Jésù. So Àgbàlá Gabriel according to the life tí mo ṣe sórí 4 million tẹ́ gbà yẹn ẹ máa sanwó lówó padà ó máa san mi ò ní gbà. You have to do the needful. You have to pay that lady the money. I actually raised 3.1 million for her today, guys. I raised 3.1 million here on my platform today. So hopefully tomorrow I'm going to that one no. Owó lady yẹn á pé fún sọ́jú yẹn. So a big thank you to everybody that supported her today. God bless everyone. Gabriel, Àgbàlá Gabriel àbí Àgbàlá kú. Ó kọ́ ṣọ́ọ̀ṣì onígi, ó máa káwọn àgbàlagbà ó kó wọ sí church nínú òtútù. Ilẹ̀ ẹlẹ́ làwọn èèyàn sùn sí. Ó dẹ̀ ń pera ẹni ìwọ̀nṣẹ́ Ọlọ́run àbí ìwọ̀nṣẹ́ kú. Ìwọ ọmọ 32 years tó ń ṣe bí àgbàlagbà. Àlàyé 4 million tó gbà lọ́wọ́ ọmọ yẹn máa san kò sí bá bá lákòóyè tó máa bá mi sọ mi ò ní dákẹ́ and nobody is going to buy my silence. Ẹ̀yin ò lè ọlẹ́ pastor òfò pastor àdánù ta ló pè ẹ́ ló dájú o. You see that 4 million naira yẹn kò sẹ́ni mo ní consent tó máa bá yẹn I will not stop. Ó dìgbà tó bá tún sọ wọn mọ́ yẹn ẹ̀yin ìka ẹ̀dá gbogbo evidence ló wà lọ́wọ́ mi pẹ̀lú bá ṣe máa ń bá sọ̀rọ̀ pátá tí máa wà lórí call tí máa gbọ́ conversation yìí gbogbo ẹ̀ pátá ni mo play ni mo ní màá tí máa dé play síta ẹ̀yin ìka òṣì. Oríṣiríṣi làwọn èèyàn ń sọ ò látàrí ìgbésẹ̀ tí Àgbàlá Gabriel gbé lórí ọ̀rọ̀ Mọ́rẹ́níkejì tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn pàápàá jùlọ lórí owó tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ dájọ́ fún arábìnrin yìí. Ọ̀nà tí arákùnrin Àgbàlá Gabriel ń gbowó gbà ó ṣeni ní kàyéfì o ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló tún wà nínú fọ́nrán yìí ẹ súnmọ́ bí ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akín káàbọ̀ sórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà. Ọkọ àwọn single mother ó jáde sórí ẹ̀rọ ayélujára ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí látàrí ọ̀rọ̀ Àgbàlá Gabriel pàápàá jùlọ bó ṣe ń gba owó ribiribi lọ́wọ́ Mọ́rẹ́níkejì tó wà ní dùbúlẹ̀ àìsàn ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá tún gbọ́ gbogbo ẹ̀. tọ́ ẹ̀yin èèyàn nǹkan bẹ lábẹ́ ọ̀run o látàrí rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin arábìnrin tẹ́ ń wò lójú awòmáwòrán yìí àti arákùnrin kan tẹ́ ń pè ní Àgbàlá Gabriel. tọ́ kí wá ló ṣẹlẹ̀ láàrin Àgbàlá Gabriel àti arábìnrin tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí nǹkan bẹ o lábẹ́ ọ̀run látàrí fọ́nrán tẹ́ ti kọ́kọ́ gbọ́ níbẹ̀rẹ̀ fídíò yìí bí arábìnrin ṣe yànnàná bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe dìde ìrànwọ́ fún arábìnrin tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn yìí látàrí pé kó lè rí ìwòsàn tí wọ́n bá gbé lọ sí hospital kó lè kó lórí ìdùbúlẹ̀ àìsàn àti pé bó o ní wọ́n ṣe ṣòwò náà ọ̀nà wo ni ń gbówó gbà ǹjẹ́ ohun tí ń béèrè owó fún lórí ọ̀rọ̀ arábìnrin tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn yìí ǹjẹ́ ni ń fowó ṣe ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí àṣírí kì í sínú fọ́nrán yìí o látàrí ọ̀nà tí ń gbé owó tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dá fún arábìnrin yìí látàrí ọ̀nà tí ń gbé gbà ẹ̀yin èèyàn nǹkan ń bẹ lábẹ́ ọ̀run o tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akín pé ẹ káàbọ̀ sórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa ẹ má gbàgbé àdéhùn wa là ń múṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá sórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà tẹ́yin náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ mọ̀ fi etí ara yín gbọ́ nǹkan ń bẹ lábẹ́ ọ̀run o ọ̀nà tí ń gbówó gbà ó yani lẹ́nu o kódà ó sì ní ní kàyéfì nítòótọ́ òwe hàn bàbá wa ni wọ́n ní ibi téèyàn ti ń ṣe lèèyàn ti ń jẹ ṣùgbọ́n irú kọ̀ǹdíṣàn tí arábìnrin yìí wà ó yẹ kán sáré dun ẹ̀mí ẹ̀ pàápàá jùlọ kán tó dun àlàáfíà ẹ̀ látàrí pé n táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ríre tó ká wọn lára tán fi sẹ́ndì odidi 8 million kán mọ̀ fi ṣe ìtọ́jú arábìnrin tó wà ní dùbúlẹ̀ àìsàn yìí ṣùgbọ́n ohun tó ṣeni láàánú ni pé ọ̀pọ̀ ìgbà ibi tán náwó sí ó yà ní lẹ́nu o tọ́ ẹ̀yin èèyàn
àwọn àṣírí tó ń kí sínú fọ́nrán yìí ẹ má wàá jẹ́ ń gbà yín lákòókò ẹ má jẹ́ ń dènà pẹ́nu ẹ jẹ́ ká tó gbọ́ bí arábìnrin bó ṣe yànnà náà rọ̀ látàrí bí arákùnrin tó ń pè ní Àgbàlá Gabriel àti àwọn ẹmẹ̀wà òṣìṣẹ́ ọ̀nà tí ń gbà gbowó lọ́wọ́ arábìnrin tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn yìí ẹ̀yin èèyàn òun la tún ní kẹ̀tún wá gbọ́ o gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́ ẹ jẹ́ ń sí fọ́nrán sílẹ̀ kẹ̀tún gbọ́ àlàyé tí arábìnrin yìí ṣe sí etí gbogbo ọmọ Nàìjíríà pátápátá tí ń fowó ránṣẹ́ sí àkáǹtì arábìnrin fọ́nrán náà rèé ẹ jẹ́ ká tún gbọ́ bó ṣe yànnà náà rọ̀ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ sí etí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àgbàlá Gabriel fine ó ti sọ pé ọmọ yẹn ó willingly fún yín lówó ní ṣọ́ọ̀ṣì yìí ni jọ 600,000 tó yá lọ́wọ́ aláàárẹ̀ kọ́ ẹ̀yin èèyàn receipt 600,000 ni ẹ Dàmọ́lá àbí kí lórúkọ ẹ Gabriel Dàmọ́lá òun lórúkọ ẹ wo lókè òun nìyẹn come and explain to Nigerians kí lè tó fi já 600,000 lọ́wọ́ kejì mo ti accept ni pé gbogbo àwọn owó tó kù 850 owó táyà owó oúnjẹ 750 gbogbo ẹ̀ mo ti accept báyìí ni pé ó wílì ní ṣe yẹn but 600,000 tó dá yẹn tó já lọ́wọ́ ẹ̀ ó máa dá padà John torí Ọlọ́run you need to come out now ṣe bó ti jáde sọ̀rọ̀ ni pé ọmọ yẹn ṣe sàrà ni ó máa wá bọ́ tàǹsìn wá explain 600,000 tó yá lọ́wọ́ ọmọ yẹn tó bá fi lè explain ìjà máa bẹ̀rẹ̀ ìjà èmi àti ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o Gabriel ìjà èmi àti ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni so guys this is the receipt gbogbo yín tó ẹ̀ tẹ́ sọ pé lady yẹn parọ́ kò lè jẹ́ bẹ́ẹ̀ receipt mo ti post sí yín lókè yẹn òun nìyẹn ẹ ṣé gan. fàkínúdọ̀ Àgbàlá Gabriel àfìgbà tẹ́ padà káàsì tẹ́ padà ṣẹ̀sìn Awérò àfìgbà Àgbàlá Gabriel kan padà ṣẹ̀sìn ó ní kẹ́ẹ̀kan báyìí farm slave àbí kí ló kọ gẹ́yẹn tí ó sùn sílẹ̀ lẹ̀ ní inú ṣọ́ọ̀tà Àgbàlá Gabriel báyìí tí kò lè dìde tí ò lè ṣe anything tẹ́ pé ẹ̀gbọ́n ẹ̀ ló ń gbé gẹ́yìn ó ná donate 8 million naira fún òun nígbà àwọn Àgbàlá Gabriel gba 4 million naira lọ́wọ́ òun nínú owó yẹn níbo lè wà tán ní Àgbàlá Gabriel táyà wọn bàjẹ́ ó lè wà tán ní bí ó fẹ́ gbé lọ sọ́sítà máa ní kó san 300,000 owó mọ́tò gbà mí ó lè ní Àgbàlá Gabriel broken ó fún ọ lówó oríṣiríṣi owó ló máa ń gbà lọ́wọ́ gẹ́yìn ó gbó tó bá gbà lọ́wọ́ gẹ́yìn inú 8 million tó dá fún gbó tó gbà lọ́wọ́ gẹ́yìn is 4 million naira nígbà ìgbà tó ti di owó yẹn ti kú 4 million naira lòun rò pé ṣé ìgbà táwọn pípì bá gbà owó ìtàn ní ọwọ́ òun tó já ní pé ọ̀sọ́kọ̀ òun rárá kó kúrò níbẹ̀ nípa tí wàá delete picture fídíò òun lórí platform wọn Àgbàlá Gabriel àfọwọ́tẹ́ shit olórí burúkú ni olórí burúkú kọ́tẹ́ ṣe fún Muyideen náà nìyẹn olórí ibu ni Àgbàlá Gabriel olórí ibu ni wàhálà ẹ̀dì sábẹ̀ tó ń ṣe lóko pa ni wọn náà ẹlòmíì wà. Àgbàlá Gabriel nígbà tí ọ̀rọ̀ Muyideen ṣẹlẹ̀ èmi gangan wà lára àwọn tó jáde pé kí wọ́n má bà ẹ́ lórúkọ jẹ́ mo wá sọ kinní kan nígbà tí ọ̀rọ̀ Muyideen ṣẹlẹ̀ mo ní àwọn tó fi ṣe PA àwọn gangan ni olórí ọ̀tá ẹ̀ mo ní àwọn tó fi ṣe PA pé tó o bá múra àwọn ni wọ́n gbé iṣẹ́ ìránṣẹ́ rẹ ni wọ́n á gbé ṣubú torí púpọ̀ nínú àwọn olórí burúkú tó fi ṣe PA yẹn ọ̀tá ẹ̀ ni wọ́n bóyá ẹjọ́ wájọ mọ tẹ́ ẹjọ́ ń ṣe o àbẹ́ ẹjọ́ mọ tẹ́ ẹjọ́ ń ṣe o èmi ò mọ̀ mi ò dẹ̀ fẹ́ mọ̀ àmọ́ jẹ́ kí n pè ẹ́ sáwọn àkíyèsí kankan torí mi ò ní bú ẹ ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn Saheed Òṣùgbà gbé jẹnẹrétọ̀ mẹ̀kánò fún ẹ ṣé wò kí n gbórin Saheed Òṣùpá ni tó bá ṣe pé ọmọ gbórin Saheed Òṣùpá dáadáa bí Saheed Òṣùpá ṣe jẹ́ olólùfẹ́ rẹ tó bá ṣe pé ọmọ gbórin Saheed Òṣùpá ni ó yẹ kí iyè rẹ̀ ó ṣí ẹ̀gún ń bẹ lára àkàbà ọ̀la o tábàǹgù ká máa fura ká má bá a ṣubú torọ́pọ̀ ọgbà bẹ́ẹ̀ gòkè tó padà ṣubú social media ti gbé ọ gòkè social media ti wá fẹ́ já ọbọ̀ báyìí tó bá múra dáadáa social media ti gbé ọ dìde social media ti fẹ́ gbé ọ ṣubú báyìí tó bá múra gbogbo ohun tẹ́mi ń gbọ́ lórí social media báyìí ọ̀rọ̀ yẹn fẹ́ jọ òótọ́ torí mo rí àwọn rìsíptì owó kan tí orúkọ rẹ̀ wà bẹ́ẹ̀ ìwọ Àgbàlá Gabriel yìí tó bá ṣe wípé lóòótọ́ ni orúkọ ẹ̀ wà bẹ́ẹ̀ wàá dá owó yẹn padà o tó o bá fẹ́ kí orúkọ rẹ̀ ó bàjẹ́ orúkọ tó fi wàhálà bíùdì tó o bá fẹ́ kó bàjẹ́ owó rìsíptì owó tí mo rí mi ò tí ì ní post rìsíptì yẹn báyìí
torúkọ ẹ wà ńbẹ̀ tí wọ́n fi sẹ́ǹdì owó sí ẹ pẹ̀lú àwọn ọmọ tí ara wọn ọ̀yá tí ń ṣàìsàn yẹn, wàá dá owó yẹn padà o. Torí mo kìlọ̀ fún ọ tó nígbà náà, àmọ́ ìwọ Àgbàlá Gabriel yìí ò kì í fẹ́ fi ọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n. Ìwọ Àgbàlá Gabriel yìí tí wàá padà múlò lọ́jọ́ iwájú, ẹni tó bá advice yẹ ò ní kíkó ṣe, ò ní wẹ́kọ̀mù ẹ̀, ò ní jẹ́ kó mọ̀ wípé tó sọ ọ̀rọ̀ ni bí wàá tiẹ̀ padà múlò lọ́jọ́ iwájú. Àsìkò tí ń sọ fún ẹ yẹ ò ní appreciate ẹ̀. Òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. Dájúdájú sáà sọ wípé tí Muyideen sọ á sọ pé òótọ́ ni. Dájúdájú àwa tá a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Muyideen wọ́n fẹ́ bà ọ́ lórúkọ jẹ́. Ó ti ń jẹ́ ká máa rí nírí wípé tí Muyideen sọ nípa ẹ̀ òótọ́ ni Muyideen sọ. Àgbàlá Gabriel, má jẹ́ kí social media tó gbé ọ dìde kó gbé ọ ṣubú o. Bọ́ mọ̀ pé ò ní fèsì, bọ́ mọ̀ pé ò ní dá gbogbo èèyàn lóhùn, àmọ́ àwọn tó fi ṣe PA yẹn àwọn ni wọ́n padà bá tiẹ̀ jẹ́ tó bá múra. Torí mi ti dábọ̀ ọ̀rọ̀ yìí nígbà ọ̀rọ̀ Muyideen, mo ti dábọ̀ ọ̀rọ̀ yìí tó fún ọ. Ọ̀dẹ̀ ṣe bí ìgbà tó pé o ò rí tí mò ń sọ nígbà yẹn. Ọ̀rọ̀ tí mo wá ń sọ nígbà náà òun ló ń padà ṣẹlẹ̀ yìí, pé tó bá múra àwọn PA rẹ ni ó gbé ọ ṣubú, àwọn tó fi ṣe protocol rẹ ni ó da ojú sẹ́rànṣẹ́ rẹ délẹ̀. Ṣé kò tí wá fẹ́ mọ̀ ṣẹlẹ̀ báyìí? Òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. Ìyálájé courtroom, Ìyálájé courtroom right up yìí nìkan ni mo rí. Ṣé ká sọ wípé lóòótọ́ ni tágbàlá tí wọ́n lágbàlá Gabriel ṣe, kí ká sọ wípé lóòótọ́ ni tó ṣe ni? Torí lára àwọn olólùfẹ́ Àgbàlá Gabriel àkọ́kọ́, Ìyálájé courtroom ní number 1. Ìyálájé courtroom sáà wàá sọ wípé tí wọ́n sọ nípa Àgbàlá Gabriel sáà sọ wípé òótọ́ ni. Àmọ́ Àgbàlá Gabriel tó o bá fẹ́ kórúkọ rẹ̀ ó bàjẹ́, mo fẹ́ kó o tètè ṣàtúnṣe o. Saheed Òṣùpá ti kọ ọ̀pọ̀lọpọ̀ orin tó jẹ́ pé púpọ̀ nú orin yẹn ìwọ ni Saheed Òṣùpá, ìwọ Àgbàlá Gabriel yìí ni Saheed Òṣùpá ló fi ṣe ìwàásù fún, ló fi ṣe wáàsí fún. Tí Saheed Òṣùpá gangan ò sì padà mọ̀ pé tí yóò ṣẹlẹ̀ yìí, tí ń ṣẹlẹ̀ yìí, tí Saheed Òṣùpá gan ò mọ̀ pé yóò padà ṣẹlẹ̀. Ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú rẹ̀ yóò dodidi. Bọ́ mọ̀ pé ò ní sọ̀rọ̀, bọ́ mọ̀ pé ò ní jáde. Àmọ́ tí wọ́n ń sọ nípa rẹ̀, ènìyàn 3 ló sọ̀rọ̀ tí mo gbọ́. Ènìyàn 3, àwọn kan sì ń bẹ tó jẹ́ pé ẹ̀rù ń bà wọ́n àti jáde, tó yẹ kí wọ́n jáde, tó yẹ pé táwọn protocol rẹ̀ ń ṣe yìí, olúwa mi kò sówó lọ́wọ́, olúwa mi kò sówó lọ́wọ́ kinní kan. Àgbàlá Gabriel tán kì í gbowó lọ́wọ́ ọmọ ìjọ, tí wọ́n dẹ̀ ń forúkọ rẹ̀ gbowó lọ́wọ́ àwọn tẹ́ ẹlẹ́ ń ṣàánú, tí wọ́n ń forúkọ rẹ̀ gbowó lọ́wọ́ àwọn tẹ́ ẹlẹ́ ń help. Sẹ́ràn lọ́wọ́ lẹ wá ń ṣe é fún wọn ni àbẹ́ ń dákun ogun ayé wọn? Sẹ́ràn lọ́wọ́ lẹ ń ṣe é fún wọn ni àbí ẹ tún ń gba omijé kíkorò lójú wọn lójoojúmọ́? Lára àwọn olólùfẹ́ rẹ ni mo wà, torí ẹni tí mo mọ̀ díjúdíjú ni ọ́ dáadáa, tó ò lè jiyàn pé àmọ́ra. Àmọ́ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. Tá a bá rí òótọ́ ọ̀rọ̀ tá a bá sọ fún ọ, ọ̀tá Ọlọ́run la jẹ́, ọ̀tá ọmọ Yorùbá la jẹ́, ọ̀tá ọmọ Nàìjíríà lápapọ̀ la jẹ́. Àgbàlá Gabriel, gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ lè bá Àgbàlá Gabriel sòótọ́ ọ̀rọ̀, ẹ jọ̀ọ́ ẹ share program kó dọ́dọ̀ Àgbàlá Gabriel, kẹ́ ẹ dẹ̀ bá sọ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀, kó dá owó àwọn tó ti gbowó lọ́wọ́ wọn, táwọn PA àwọn protocol tó ní, kó dá tí wọ́n ti gba owó lọ́wọ́ wọn, tí wọ́n ti forúkọ Àgbàlá Gabriel gbowó lọ́wọ́ wọn, kó dá owó yẹn padà o. Kó dá owó yẹn padà, kó dá owó yẹn padà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí kó dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel, kí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ òótọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ kọ́mẹ̀ntì opinion tẹ̀yin náà sí comment section yìí. Ọmọbìnrin kan tó sọ̀rọ̀ nípa àbára ẹni sùn, àdẹ̀tí ìrẹ́nì kankan jáde kó dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí Àgbàlá Gabriel. Sásọ pé tí Muyideen sọ pé báyàwó òun sùn,
sáà sọ wípé òótọ́ ni ọmọbìnrin kan ló sọ̀rọ̀ pé o tún bóun sùn ò fóun lówó sáà sọ wípé òótọ́ ni tí ọmọbìnrin yìí sọ ni ẹjọ́ bẹ lọ́rùn àròdákẹ́ ni o ẹ jọ̀ọ́ ẹ share program yìí kọ́dọ̀dọ̀ Àgbàlá Gabriel tọ́mọdọ́dọ̀ Àgbàlá Gabriel kí Àgbàlá Gabriel wá rán àwọn PA rẹ̀ tó wọ́n bá lè jáde kí wọ́n dìbọ́ǹkì ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ social media kí wọ́n dìbọ́ǹkì ẹ̀. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbàlá ayé fọ́nrán ìlà tó ní ká mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà bí àdéhùn wa tá a bá ń dá pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbàlá ayé làá mọ̀ mú wá sí etí gbọ́ yín tẹ́sì mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ntẹ́yìn náà bá ní lérò ń gbà látàrí fọ́nrán tẹ́ ẹ gbọ́ yìí ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ́ǹtì wa ẹ wo ibi tá fi àdàgbẹ́ ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá lọ́lọ́kan òjọ̀ kan lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà látàrí ọ̀rọ̀ ọ̀dọ́mọbìnrin tó lọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel ẹ wo àdúrà wá sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé àní síwàwò àní tẹ́ níwájú àwọn tó ń fẹ́ràn wa ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.